tó ń fọmọ ṣèjà ṣeré mọ́ mo rí kí wọn ò délédélé Adéṣèjà Kúnlé ni mo fẹ́ máa kí fún tọjọ́ tí wọ́n bí ojú pọ́n kòkó má fọ́ àjọpọ̀ ìyá má wò ojú tó ti rókun ti rọ́bà omi ojú tó ti rásà ti rágbà odò ẹbí Kúnlé ohun tó jẹ́ ó máa jẹ́ kú sí o bó o bá máa wí orin ọpẹ́ là mú sẹ́nu gbogbo ọ̀tọ́ bá tẹ́ni lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ òkú ti ṣèjà mo mórí kí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ṣé bí wọ́n ṣàlọ́mọ ṣèjà ògún ṣe ní ọmọ arápá yẹjọ tẹ̀ ọmọ igi ńláwó yòmù ọmọ aláṣọ à ń jẹ́rìí nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ aláṣọ tá àmọ́ orúkọ rẹ̀ èpèrè ni èpò òní irọ́ ni alárìíyá kọ aṣọ ọmọ èèyàn nàgí fẹ́rẹ́ bí ẹkùn òfèlè para òkúta ọmọ ẹlẹ́rú méje ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá ọkọ oníṣẹ́ lọ́mọ àbòrìṣà mọ́bọ̀tẹ̀ èké inú funfun lẹ́fí ń bọba ẹ̀yin ọmọ ṣèjà tó lọ́mọ òbúrò ewé gbèmí ọmọ àpọ̀ ewé níwájú ọba ọmọ èké là ń bọ̀ òjì rẹ̀ ń gbẹ́tù kéé gbẹ́tù ẹgbẹ́ sanya ọmọ òṣùpá ọmọdé òtòṣì bó bá dé tọlọ́rọ̀ àdètè ni ọmọ abúlé ṣòwò nínú ilé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ òǹkàṣọ lẹ̀kẹ́rù ó bọ́ lọ́ṣẹ́ gbọ́nà owó mélòó lẹ́ni náà tẹ́ fọmọ ṣèjà ṣeré Kúnlé Adéṣèjà òkú ọdún tọjọ́ bí rẹ̀ ò wá aṣọdún mọ́dún ni mo tọrọ ẹ̀mí tó ṣe léyìí wàá ṣe 40 wàá ṣe 50 wàá ṣe 60 títí 100 jù bẹ́ẹ̀ lọ ò máa ṣàmì àṣẹ. ẹ̀mí Ìdòwú Ìyèrẹ́mí Koríki Ìṣèjà lọ́wọ́lọ́wọ́ ọmọ ogun ṣe ní wẹ́ni dọ́là rẹ̀yìn pátápátá máa ṣàmì àṣẹ.